Aláròyé máa wí o. Àbí kí ni máàlù yìí ń sọ yìí? Rádaràda. Babachir Lawal, ọkùnrin olóṣèlú ilẹ̀ Haúsá kan tó ti jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ rí ní kí Tinubu sáré lọ bá àwọn àgbàlagbà ilẹ̀ Haúsá kó tó di pásíkò òbò ọdún 2027 dé o. Ó ní tí ò bá bẹ̀ wọ́n, kó lọ bẹ̀ wọ́n dáadáa, kó sí bó ṣe máa wọlé o. Rádaràda. Lára ohun tó ń ba gbogbo àlámọ̀rí Nàìjíríà jẹ́lẹ̀ rí yẹn. Báwo làwọn kan ó ṣe wà níbì kan tí wọ́n máa pàṣẹ bí Nàìjíríà yóò ti rí tàbí bó lórí orílẹ̀-èdè yìí ṣe gbọ́dọ̀ ṣe tó jẹ́ tí wọ́n bá sì ti fi nǹkan tí wọn ò bá rí ohun náà wọn ó máa halẹ̀ mọ́ lórí ìjọba ni. Ó ti pẹ́ táwọn èèyàn yìí ti ń ṣe é àmọ́ tó jẹ́ bí wọ́n ti ń ṣe é ni wọ́n mú un jẹ. Bíjọba kan bá ti dé tí ò gbé ayé rẹ̀ láwọn ará ilẹ̀ Haúsá lọ́wọ́, èyí tó kù ní káwọn olóṣèlú àtàwọn ọba wọn bẹ̀rẹ̀ ìhàlẹ̀ burúkú yìí kí wọ́n máa halẹ̀ mọ́ ààrẹ àti gbogbo ẹni tó bá súnmọ́ wọn. Kí ni Tinubu ṣe báyìí tí wọ́n sọ pé kò ní wọlé mọ́ o? Kò sóhun tó ń káwọn Haúsá yìí lára ju ọ̀rọ̀ ètò owó orí tí kò fààyè rẹ́jẹ sílẹ̀ mọ́ lọ. Ètò owó orí tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí níbi tí wọ́n ti ní oníkálukú yóò máa gbowó tó bá iye tóun náà bá pamọ́ ni kò tẹ́ wọn lọ́rùn. Àtàwọn ọ̀nà ìjẹkújẹ lóríṣiríṣi tíjọba yìí ń gbìyànjú láti dí. Àwọn èèyàn wọ̀nyí ni wọ́n wà ní gbogbo iléeṣẹ́ ìjọba. Àwọn ni wọ́n wà láwọn iléeṣẹ́ bíi NNPC àtàwọn iléeṣẹ́ gbogbo tó jẹ́ ìjọba àpapọ̀ ló ń sanwó ẹ̀ tí iléeṣẹ́ náà sì mówó wálé tàbí kó ṣiṣẹ́. Tó jáwọn èèyàn tí wọ́n ń pera wọn lóṣìṣẹ́ ìjọba ni wọ́n ń kówó náà mì. Tẹ́ ẹ bá sì tún di wọn wò, àwọn olóṣèlú láti ilẹ̀ Haúsá ilẹ̀ ò bá ń bẹ́ẹ̀. Gbogbo òpò pàtàkì pátápátá tó wà níjọba Nàìjíríà, àwọn ni wọ́n wà ń bẹ́ẹ̀. Kò sì séyìí tó tẹ́ wọn lọ́rùn ju kí wọ́n ṣe olórí gbogbo àwọn ọmọ ogun lọ, kí wọ́n ṣe olórí sójà, kí wọ́n ṣe olórí navy, kí wọ́n ṣe olórí ọlọ́pàá, kí wọ́n sì ṣe olórí ọmọ ogun òfurufú. Kò séyìí tó tẹ́ wọn lọ́rùn bíi kí wọ́n máa gbowó ńláńlá, kí wọ́n láwọn fi ń jagun Boko Haram, kí wọ́n sì máa kówó náà jẹ, kí wọ́n sì máa fọwọ́ ra àwọn ọmọ ogun afẹ̀míṣòfò yìí lórí, kí wọ́n lọ́mọ ìyá àwọn ni. Fúlàní bíi tàwọn ni, kò síbi táwọn fẹ́ tì wọ́n sí. Àwọn oríṣiríṣi ìwà rádaràdá báyìí àtayé alábátá táwọn èèyàn náà ń jẹ tí wọ́n ń rẹ́ gbogbo èèyàn tó kù ní Nàìjíríà jẹ, èyí tí wọn ò rí ṣe púpọ̀ lásìkò yìí ló ń fàbínú báyìí. Bí ìjọba Tinubu bá ń febi pa wọ́n, àwọn nìkan wá lè bí ń pandan. Ṣé bí gbogbo wa ni? Àti pé ń bo làwọn èèyàn yìí wà ńgbà tí Buhari ń ṣèjọba tó fara ní gbogbo òlú pátá tó sì fìyà tí ò lẹ́gbẹ́ jẹ gbogbo èèyàn. Ṣèbí tí ọrọ̀ ajé yìí, ṣe bí Buhari ló bàjẹ́ débi tó wà yìí. Kí làwọn èèyàn ilẹ̀ Haúsá wá ń sọ ńgbà tó ń ṣèjọba? Ṣèbí tó ààbò tó mẹ́hẹ̀ táwọn Boko Haram àtàfẹ̀míṣòfò àgbáyé fi ríbi fìdí jókòó ní Nàìjíríà tiwa. Ṣèbí Buhari ló fà á? Àbí kí ìṣòun ló ṣí bọ́dà tó ní kí gbogbo àwọn Fúlàní máa wọ Nàìjíríà lọ́fẹ̀ẹ́ ló fò ní? Nígbà tí gbogbo eléyìí ń ṣẹlẹ̀ yìí, kí làwọn aṣáájú ilẹ̀ Haúsá yìí sọ? Ṣèbí wọ́n jókòó wọ́n ń wòran ni? Tínú wọn ń dùn pọ́kàn nú àwọn ló ń ba Nàìjíríà jẹ́ bẹ́ẹ̀. Èyí tí Babachir Lawal ń sọ báyìí rádaràda ló jọ létí nítorí ńgbà tó yẹ kó kígbe kò kígbe àti pé àṣẹ lásán làwọn èèyàn yìí ń bẹ́. Nígbà tí Buhari fẹ́ ṣààrẹ Nàìjíríà tó ń sáré kiri láti 2003 tó fẹ́ dààrẹ tí ó lè débẹ̀, tó dupò ààrẹ ní 2007 tí ò wọlé, tó sáré ní 2011 tó jákulẹ̀. Kì í ṣe àwọn Yorùbá yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fà wọlé ní 2015 ni. Níbo lágbára àwọn Haúsá wà ní gbogbo ọdún náà? Kí ló dé tí wọn ò lè fi gbogbo agbára wọn gbé wọlé nígbà tí wọn ò bá sì lè gbé Buhari wọlé ní gbogbo ìgbà tó ń ráre lọ́wọ́ àwọn olùdìbò? Èwo wá ní ìhàlẹ̀ tí wọ́n ń ṣe lásìkò yìí páwọn làwọn gbé Tinubu wọlé? Ohun gbogbo wà lọ́wọ́ Ọlọ́run. Àtúbọ̀tán Nàìjíríà ọwọ́ Ọlọ́run ló wà, kì í ṣọwọ́ àwọn aṣáájú Haúsá yìí. Kódà bọ́lọ́run bá fẹ́ wo ìwà tiwọn ni, yóò fẹ́ pa Nàìjíríà run kúrò lórí ilẹ̀ ayé. Àmọ́ Ọlọ́run ò jọ wọn, Ọlọ́run ò dàbí wọn, kò sí sóhun tí wọ́n lè ṣe sí yẹn. Bó bá wù wọ́n kí wọ́n forí sọlẹ̀, ohun tọ́lọ́run bá fẹ́ ló máa ṣe. Kí wọ́n yéé halẹ̀ mọ́mọ Nàìjíríà o, kí wọ́n kóra wọn dà sọ́hùn jàre. Ó ṣojú mi kò rú nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.